èmi ò kì í ṣe olóṣó cleaner lèmi ṣe nílùú tèmi wà o èmi ò ń ṣe olóṣó. So this matter is no matter. ṣé ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ tẹ́ ẹ bá tí ì gbọ́ ẹ jẹ́ ń tún sáré jáìn sí i kí n tún sáré gbé yín débẹ̀ náà ni lórí ọ̀rọ̀ Lukman èèyàn Portable àtìyàwó rẹ̀ Fatima àtọmọ tó bí èèyàn Mabubu àtọ̀rọ̀ Lizzy Anjorin òun ló mà tó ń jà rìnrìn níkànnì ayélujára kí ni update ẹ̀yin abiyamọ ayé ó yẹ bá mi subscribe kẹ́ ẹ share fídíò yìí ọmọ wa obìnrin ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ wọn ò máa ní fi celebrity tan àwọn ọmọ wa dó wọn ò máa ní fi celebrity gba pátá ń di wọn Portable ti fi celeb gba pátá ń di Fatima ó sì ti dogun ó ti dọdẹ kí wàá ló tún ṣẹlẹ̀ báyìí ó ní mo mú wá fún yín ó ti di woro sí woro ó ti di wọ́wọ́wọ́ ó ti di wèrè la fi wo wèrè ẹ máa bá mi kà lọ ń play àwọn fídíò kan fún yín tó tún ń ṣẹlẹ̀ láàrin wọn gbogbo yín náà lẹ mọ̀ pé Portable ó jáde ó sọ̀rọ̀ nípa bóun ṣe pàdé Fatima ó ní sẹ̀lẹ́ẹ̀bù ní Fatima fọ́ fún tóun fi fún un lóyún àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ oyún náà ló fi bí Mabubu Portable wá ní pé òun ò tiẹ̀ lérò pé Mabubu ọ̀hún gan òun ló bí fún bóun fẹ́ ṣe DNA pé olóṣó ni Fatima pé olóṣó lòun pàdé ẹ̀ tí ń ṣe lóṣogbo kódà Portable tún níṣẹ́ rí Fatima yẹn Lizzy Anjorin ló sẹ́ẹ̀tì ẹ̀ ṣé wàá rí voice note kan tí wàá jáde táwọn ènìyàn fi tú àṣírí Fatima ń play yẹn fún yín tẹ́ kọ́kọ́ gbọ́ kí n tó wá tó play ti Fatima gangan sọ lórí ọ̀rọ̀ Portable kí ni voice note náà dálé lórí wọ́n ní irọ́ pátápátá ni Fatima ń pa ọ̀rọ̀ yìí ti ń kẹnu o tí mo ṣe bí bóyá mátà ò ní mátà eléyìí ti ń mátà báyìí o wọ́n ní irọ́ ni Fatima ń pa pé Fatima ń gbádùn pé provision ń tà pé gbogbo tí ń sọ̀hún ó fẹ́ láti wá ba orúkọ Portable jẹ́ ni látàrí pé ó ti rí pé Portable lọ́mọ tí ń sọ ń gbòòrò ẹ wò ń kọ́kọ́ play audio yẹn fún yín tó jáde sọ́wọ́ Portable ló fi síkẹ̀ní ayélujára rẹ̀ tá a bá ti wá gbọ́ tán ń wà padà wá àwọn ọ̀rọ̀ ńláńláńlá tó ti jáde látẹnu Fatima gangan tó fi ní sẹ́ rí Portable tẹ́ ń wò ó ní kì í ṣe èèyàn rárá ó níyàwó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti lọ nílé rẹ̀ pẹ̀lú ọmọ 7 ó lálákọ̀ọ́kọ́ ó pè lólóṣó ẹlẹ́ẹ̀kejì ó pè lólóṣó ó ní kò lè yà wọ́n lẹ́nu tó bá pè wọ́n lólóṣó ẹ jẹ́ n kọ́kọ́ play audio náà fún yín kó má dàbí ìgbà pé mo kàn ń sọ̀rọ̀ lọ lásán kó má dàbí rédíò asọ̀rọ̀ má gbèsè ẹ̀yin olólùfẹ́ mi lé ẹ má gbàgbé share fídíò kẹ́ ẹ subscribe mátà yìí ti mátà. sọ̀rọ̀ torí kí gbogbo ayé lè pítì mi. ó lóun gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí gbogbo ọmọ aráyé lè pítì òun kọ́ lè ràn òun lọ́wọ́ ṣé yẹ kó máa play pẹ̀lú emotion àwọn ọmọ Nàìjíríà bẹ́yẹn. Fatima ó lóun gbọ́dọ̀ báyé àwọn fámìlì òun gan jẹ́ kí gbogbo ọmọ aráyé lè pítì òun. ẹ ṣe mo kí wọ́n ṣe pé fámìlì mi tọ́jú mi fámìlì ṣe dáadáa fámìlì bá tọ́jú. ó ní ṣé kò wá lọ sọ́nà láì pé fámìlì ń tọ́jú òun fámìlì òun ṣe dáadáa as a matter of fact she is going to confirm pé ṣé kò wá lọ sọ pé kíkà òun lówó lọ́wọ́ òun wà òkè ni. She has her own shop and she is doing well. She sells provisions. There is nothing wrong with her. She just came out to sell that to destroy Portable. Káwọn ọmọ ara. so o kò díẹ̀ pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ sí mi o kò díẹ̀ fine tó bá sọ pé torí owó mo ṣe nítorí owó. Fúnra ara Fatima ló confirm bí pé yes nǹkan tóun ṣe yẹn òun ṣe nítorí owó gbogbo ọ̀rọ̀ Portable tóun gbé wá àríjáde tóun gbé wá òun ṣe nítorí owó ẹ jẹ́ ká stop ọ̀rọ̀ òṣì náà òṣì ni Fatima ṣe. torí kò yí sí kí ẹ tọ́mọ fún 10 years kò rọrùn rárá. torí kò yí sí kẹ́nìyàn tọ́mọ fún 10 years kò rọrùn rárá kí ló dé tó gbọ́mọ sá lọ pẹ̀lú lọ́ọ̀yà. Hello kí ni nǹkan tó fà tó fi gbọ́mọ sá lọ pẹ̀lú lọ́ọ̀yà tó bí ọmọbìnrin fún kọ́ mo ní gbogbo picture yẹn wà lọ́wọ́ mi o everything wà lọ́wọ́ mi o. ọmọdé máa mọ bàbá ẹ kálukú orúkọ bàbá rẹ ló ń jẹ́ Mariam ń jẹ́ orúkọ bàbá rẹ Mabubu náà ń jẹ́ orúkọ bàbá rẹ. ṣé ẹ gbọ́n sìn ó ní Mariam ó ń jẹ́ orúkọ bàbá ẹ̀ Mariam ni ọmọ lọ́ọ̀yà Mabubu náà ó ń jẹ́ orúkọ bàbá ẹ̀ Mabubu òun ló claim as ọmọ Portable tí Portable dẹ̀ sọ fún un pé kó jọ kó ṣe kíni kó bá òun wá ṣe DNA test. ṣé mo sọ fún yín mo lọ́rọ̀ náà ti ń di sọ àtàyànyàn àsọmọ méjì bàbá méjì ni Fatima bí wọ́n ló bí Mariam fún lọ́ọ̀yà kan ó bí Mabubu fún Portable wọ́n ní kí ló dé tó fi gbọ́mọ lọ́ọ̀yà náà sá lọ nínú ọ́díò yìí ni mo ti tí ẹ wá rí ìwà play ọ̀rọ̀ tí
Fatima gangan sọ Fatima náà ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó sọ̀rọ̀ nípa Portable. Èmi gan wò pé ṣé lóòótọ́ ni pé tá a bá rí jò tá a rọ́kùnrin ṣé ká kọ́kọ́ pa ejò ni ká tó bẹ́ orí ọkùnrin àbí ṣùgbọ́n kọ̀sẹ́ntì máa fẹ́ fi ọ̀bẹ tó nù kọ̀sẹ́ntì máa fẹ́ fi jésù kọ̀sẹ́ntì wọn ò fún lọ́kọ́ tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀. Ẹ jẹ́ àgbọ̀n tí Fatima sọ torí Fatima náà ó ní gbogbo ohun tí wọ́n ń sọ pátá onírọ́ ni wọ́n ń pa mọ́ òun. Fatima ní ọ́díò tí wọ́n gbé jáde ó ní wọ́n lọ sanwó fẹ́nìkan ni pé kì í so òun lọ́wọ́ à ń bẹ̀. Ó ní gbogbo ohun tí Portable ń sọ òun àwíjàre lásán ni bóun tòun òun èso lóso òun ò sì gbádùn ibi tí òun ń sùn gangan lòun déhùn pé gbogbo ó ń ta provision ta nǹkan onírọ́ ìròyìn òfegè pátápátá ni pé Portable fẹ́ máa sọ̀rọ̀ àsọdùn pé tẹ bá sì mọ̀ pé Portable sẹ́yìn mọ̀ pé sẹ̀lẹ́ẹ̀bù ni ó ti mọ̀ pé òun ò léèyàn ó fẹ́ fọwọ́ lágbà òun lójú. Ẹ jẹ́ n play tí Fatima sọ torí mi fẹ́ sọ̀rọ̀ dálẹ̀ kí n má dàbí rẹ́dí asọ̀rọ̀mágbèsì ṣùgbọ́n máa bá ń sọ̀rọ̀ èrò tiyín sí kànnì ayélujára. Lẹ́yìn ọdún 10 lọ́wọ́ á ṣẹ̀ṣẹ̀ rántí pé ó fẹ́ ṣe DNA. Tá a bá bẹ́ràn wí ọ̀yà bẹ́ràn wí tí Fatima wà lára rẹ̀ bákan náà tí Portable náà ń kọ́ kó kúrò lára rẹ̀ ní. Àwọn èdúró lé agbákandá pàkàn sí ń bí báyìí. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ lọ́rọ̀ lẹ́nu Fatima mú ń padà bọ̀ kí n tún wá sọ àwọn àṣírí tẹ́ ẹ gbọ́ àwọn ó pọ̀n lẹ́bi iyẹ̀pẹ̀ mò ń bọ̀ náà ẹ má lọ ibì kankan ẹ subscribe. Ẹ̀yin ọmọ Nàìjíríà mo wá síta láti wá clear ara mi lórí ọ̀rọ̀ tí Àríjà ń sọ pẹ̀lú àwọn bloggers lórí irọ́ tó pamọ́ mi tó sọ wípé àwọn gbọ́ voice note tèmi èmi sọ ọ̀rọ̀ rádaràda síbẹ̀ ẹ jọ ike èèyàn ni ó rí mi bí mo ṣe wà pẹ̀lú bí mo ṣe ń gbé bùkátà ọmọ ẹ̀bọ̀ láti bíi 10 years ọgbọ́n tó ṣàfiníṣẹ̀tọ́ lórí ọmọ ó ti lóun fẹ́ DNA test mi náà dẹ̀ ti kọ́wọ́ sí ṣùgbọ́n kí lọ́ọ̀yà ẹ̀ máa bọ̀ kí lọ́ọ̀yà tèmi náà máa bọ̀ kájọ pàdé kájọ wọ tíátà torí mi ò fẹ́ kán ṣe màgòmágó. Ẹ̀yin ọmọ Nàìjíríà irọ́ l'Àríjà ń pa o yèyé mẹ̀ṣọ́ rán èmi níṣẹ́ o. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí Fatima sọ tèmi gan wò pé ǹjẹ́ lọ́mọbìnrin yìí lè máa parọ́ mọ́ Portable sá ṣùgbọ́n tá a bá tún ní àwò obìnrin náà ṣòro bẹ̀rù ó ṣòro gbàgbọ́ kò sí tí ò ṣe é sọ ṣe bí níkànnì ayélujára yìí náà la wà tọmọ kan ti jáde tó ní pẹ́ nìkan ṣe yòkéyòké lágídí pẹ̀lú òun sì ń sunkún lọ́nláìn táwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí í wò pé àṣírọ́ ni. Ìkànnì ayélujára yìí náà la tún wà tí kan nú àwọn sẹ̀lẹ́ẹ̀bù wa náà tó tún lòun ní stage 4 kìíní kan ká má mọ̀ dákọ̀ ẹ̀ àṣírọ́ ni ló fi jẹ́ wípé ọ̀rọ̀ tóbìnrin bá sọ àfi kéèyàn kọ́kọ́ gbé yẹ̀wò dáadáa. Ọ̀rọ̀ náà ti le. Ọ̀rọ̀ Fatima àti Portable ti wá di sínsín fíìmù báyìí. Portable tún wá sọ Fatima sọ nǹkan kan ó kọ́kọ́ ti clear ọ̀rọ̀ Lizzy ó ní Lizzy kọ́ ló rán òun ṣẹ́ ṣùgbọ́n táwọn ènìyàn ń sọ ni pé ó ṣe jẹ́ lásìkò ìgbà tí Portable ń bá Lizzy sọ̀rọ̀ lọ́wọ́ á rántí pọ̀ fẹ́ jáde wàá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ màbúùbù tó fi fún Portable. Wọ́n ní ó ń jọ gàtí ọjọ́ gàtí ó ń fẹsẹ̀ méjèèjì tiro lórí ilẹ̀. Ọ̀rọ̀ náà ti sún sí nífẹ̀ẹ́ ó ti buyọ̀ sí iṣu ni kò ṣeé pọ́n láyọ̀ ò ṣeé tu dànù kí ni Portable wá Portable sì ti ní dandan àfi kó máa mọ òun bọ̀ wá sí Abẹ́òkúta tó bá fẹ́ kóhùn ó fi ọmọ sí skul tó fẹ́ kóhùn ọmọ àtọ́jú ẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi mo tún mú mi bọ̀.